ìgbẹ̀yìn ni mo rán ni mo ṣe tẹ̀lé Jésù. Ọlọ́run wa lágbára jẹ́ kí gbẹ̀yìn mi dára. Ìgbẹ̀yìn ni mo rán ni mo ṣe tẹ̀lé Jésù. Ọlọ́run wa lágbára jẹ́ kí gbẹ̀yìn mi dára.
Baba is busy. Gospel music. Okay, I want to have some mixed music. Please, let's see. Reality, yes,